Èmi ni Sakirat Balógun. Ṣé ẹ ní káàdì ìdìbò? Mo ṣe but mi tí ì gbà. Lóde tẹ̀ tí gbà. Bó ìgbà tá a bá ti débi tá a bá ti fẹ́ gbà, èrò tí ń pọ̀ jù níbẹ̀ àti pé wọn ò tún ní tètè bọ́ta attend pẹ̀lú yàn. Àwa sì ní bísínẹ́sì sí ni wà lè fi ọjọ́ kan lẹ́lẹ̀ ká lọ fi lọ́mọ gba káàdì ìdìbò. Bó ṣe jẹ́ nìyẹn tí ò jẹ́ ká tí ì gbà. Ó wá túmọ̀ sí pé ẹ ní dìbò báyìí. A ní dìbò gbà tá a bá ti rí káàdì mi ìdìbò. Kí wá ní èròǹgbà yín lórí ètò ìdìbò tó ń bọ̀ lójú ọ̀nà yìí? Èròǹgbà mi lórí ìbò tí ń bọ̀ lójú ọ̀nà ni wípé ní ẹni tí ó yọ akó nínú oko ẹrú ní kọ́lọ̀ ń jẹ́ kó wọlé, tí yóò ní jà wá tálíkà ní kọ́lọ̀ ń jẹ́ kó wọlé. Ọlọ́run ní kó kanlẹ̀ yẹn ẹni tí ó ṣàánú wa tí ó máa wá tálíkà kúrò lóko ẹrú. Ọlọ́run ní kó kanlẹ̀ yàn síbẹ̀. Tó bá jẹ́ pé ẹ ní káàdì ìdìbò, ta lẹ dìbò? Ẹni tó bá wù mí ni màá dì fún. Mi tí mẹ́ni tí màá dì fún, ṣùgbọ́n ẹni tó bá wù mí tọ́lọ̀ bá ní kí n dì fún ni màá dì fún. Ẹ ṣe ẹ mọ̀ta o. Àmì o. Èmi ni Mrs. Ọládélé Balkis. Ṣé ẹ ti gba káàdì ìdìbò yín? Mo ti gbà. Ẹ ti gbà? Bẹ́ẹ̀ni. Ìyẹn ò ní pé ẹ dìbò báyìí. Lágbára Ọlọ́run. Kí ni èròǹgbà yín fún ètò ìdìbò tó ń bọ̀ yìí? Báwo lẹ ṣe fẹ́ kó rí? Kó lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ náà ni kó má sí wàhálà kankan kí gbogbo ẹ lọ́rọ̀wọ́rọ̀sẹ̀ kọ́lọ́ndẹ́ bá gbé èèyàn tó dá síbẹ̀. Ẹgbẹ́ wo lẹ fẹ́ dìbò? Ń bẹ nínú mi o, inú mi ló wà o. Mọ̀sínú mọ̀síkùn láfáwódá. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ọ̀dà ẹ mọ̀ta. Àmín nàyàlà, ẹ ṣé o. Orúkọ mi ni Mrs. Ọládélé Madinat. Ṣé ẹ ní káàdì ìdìbò? Mo ní. Kí ni èròǹgbà yín fún ètò ìdìbò tó ń bọ̀ yìí? Èròǹgbà mi ni pé kí ẹni tí ó ṣe dáadáa kó wọlé, tí gbogbo ìlú tí ó wà tí ò ní sí wàhálà, tí ò ní sí jọ̀gbọ̀n, tí ò ní sí kankan. Nínú àwọn olùdíje yìí, ta lẹ rò pé yóò ṣe dáadáa nu wọn? Ó sẹ́ni tí ò lè ṣe dáadáa nu gbogbo wọn. Ẹni tọ́lọ́run bá ti ní yóò dáa náà ni kó wọlé. Ẹgbẹ́ wo lẹ fẹ́ dìbò? Inú mi lèyún wà o. Inú yín ló wà? Mọ̀sínú láfáwódá. Ó ní. Ẹ ṣé ẹ mọ̀ta.